pátá fún ni kò yé mi tó bá jáde mọ́ tó níbi tó ń lọ mọ́ èmi ọmọ tó ń wọ pátá ṣe nínú ilé Ọlọ́run gbọ́ so gbogbo àwọn pátá bá ti pẹ́ jù lára bẹ́ẹ̀ yẹn ó máa ń fa odor so wá sọ wípé rectovaginal fistula náà ó ní ihò láti ilé ìgbẹ́ lọ sí ojú òbò pé ihò yẹn channel yẹn ó máa ń fa vaginal odor tí obìnrin yẹn ó máa manage ẹ̀ ní ó lè má lè get rid ẹ̀ then nǹkan míì tí tó máa ń fa vaginal odor ó ní multiple sex partner àwọn obìnrin tí wọ́n bá ń fẹ́ ọkùnrin tó ju ẹyọ kan lọ ìwọ obìnrin tó jò lóòótọ́ tó ní boyfriend tó pọ̀ tó lọ́kọ nílé tó tún yàlè òbò ẹ ó mọ̀ ọrùn mọ́ tanra ẹ kí ló dé tí multiple sex partner fi máa ń fa vaginal odor semen ìyẹn sperm cell tí àwọn ọkùnrin máa ń release yẹn ó contain different salt and enzymes and it varies with smell, quality, viscosity, thickness, etc. So component tó wà nínú sperm cell ọkùnrin ó vary depending on irú lifestyle tọkùnrin bá ń gbé. There are some men tẹ́ pé wọ́n máa ń feed well so their sperm cell has good quality. Sperm cell wọ́n rich gan. So irú àwọn èèyàn yẹn tó bá ń bá wọn ṣe tó tún lọ ń bọ́kùnrin míì náà ṣe oríṣiríṣi sperm cell tó máa receive sínú ojú ara ìgbàgbé kọ́ńdọ̀mù o kò sí tó kan kó sakù kàwé eléyìí o ṣòye ẹ̀bẹ̀ yẹn tó bá ti ní ọkùnrin tó jù kan lọ wà á rùn òbò ẹ̀ á rùn má tanra ẹ̀ ṣe rí àwọn sperm cell yẹn sperm cell contain about 30 components àti analyze the components of sperm cell lórí platform wa nínú semen we have fructose, citric acid, free amino acid, ascorbic acid, which is the same thing as vitamin C. Ó wà nínú sperm cell. Lactic acid, potassium, calcium, nitrogen, magnesium, zinc, cholesterol, vitamin B12, etc. Zinc wà nínú sperm. Zinc yẹn ó ló máa help ara láti produce protein. Torí ẹ̀ ló fi jẹ́ pé obìnrin tó bá rí okódó tó gbádùn okó dáadáa ó máa fine ni because zinc ó wà nínú sperm tó máa help kára ẹ̀ kó produce protein. So gbogbo àwọn nǹkan yẹn ló wà nínú sperm. Ìwọ tó bá wá ń gbarú àwọn components lọ́dọ̀ ọkùnrin tó bá ti ju ẹyọ kan lọ wà á ní vaginal odor má tanra ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣẹ́wó yẹn máa ń rùn wọ́n bí wọ́n dáa kí wọ́n jáde láì lo spray perfume gbogbo àwọn nǹkan olóòórùn tí mi inú wọn ń lò sára kò níye because oríṣiríṣi àwọn ọkùnrin tí wọ́n bá ṣe yẹn òórùn náà máa fà so tó bá ti lọ́kọ tó ń yàlè òbò ẹ̀ máa rùn ni kó tàǹbà jù bẹ́ẹ̀ lọ wà á rùn because multiple sex partner ó wà lára confirmed causes of vaginal odor tó confirm ẹ go and ask from scientists tó bá jóbìnrin tó wà faithful sí ọkùnrin kan òbò ẹ̀ máa rùn ni torí gbogbo àwọn sperm tó ń gbà kiri yẹn oríṣiríṣi components ló wà ńbẹ̀ and it will cause odor for you. Another cause of vaginal odor is bleaching. Ṣé ẹ ti rí bleaching gan sa kì í ṣe vaginal odor nìkan ni máa ń fa overall body odor because when you bleach you have altered your hormone tó bá ti ń bóra o ti alter hormone ẹ tó alter yẹn mà melanin tó wà lára àwa tá bá dúdú báyìí we are rich in melanin because melanin yẹn ó ní pigment tó máa ó ní chemical tó máa ń fún ara wa ní pigment àwọn tí wọ́n bá pupa àwọn náà wọ́n máa ń secrete melanin but at a very low rate àwọn albino àwọn náà ní melanin but there is an hormone inside them that suppresses the operation of melanin therefore gbogbo ara wọn white all their body will become white àwọn albino but we that we are dark we are so rich in melanin so melanin tó wà ní outer layer àwa tá dúdú yẹn ó ní wọ́n fi cream àtọ̀ṣẹ́ scrape off tó bá ṣe scrape ẹ̀ yẹn ó lè lọ wẹ̀ kó wá rí dúdú nínú omi tó fi wẹ̀ dúdú yẹn ò ní bó jáde kúrò lára ẹ̀ it's still inside of you so as much as still internal because nínú ẹ̀jẹ̀ rẹ̀ èèyàn dúdú ni ẹ́ so chemical tí Ọlọ́run dá pé kó máa secrete kára ẹ̀ fi máa dúdú chemical yẹn hormone yẹn sì ń jáde lára ẹ̀ ó sì ń secrete ẹ̀ that's the reason why tẹ́ pé tó bá stop ara bíbó wà dúdú padà ni because chemical tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ tó fi ń secrete tó fi ń dúdú yẹn cream ò lè bó chemical yẹn sọnù so as much as you are using cream you continue to secrete melanin so you are altering your hormone you are confusing your hormone so tó bá ti bóra wà ó ti alter hormone ẹ̀ àwọn melanin tó ń scrape off yẹn ó máa rùn ni àwọn tó máa ń bóra yẹn sà wọ́n máa ń rùn reason tá ìfí mọ̀ ní pé wọ́n máa ń lo perfume wọ́n ń lo spray ẹlòmíì wọ́n bí dáa kọ́ máa lo perfume torí ara tó ti bóra melanin tó ń bleach off yẹn ó sì wà lára ẹ̀ so lè kò sí bó ṣe fẹ́ ṣe tó ní wàá máa rùn ẹ̀wọ̀n mi ò wá tún ṣe pábánbarì wọ́n á bóra wọ́n á tún fix the nails
àràràn bọ́ǹbù lọ́wọ́ ọmọ ọrùn ni mọ́tàn rẹ̀. Bleaching is part of what causes odour lára obìnrin. So yé wa bẹ́ẹ̀ yẹn, bleaching alters your hormone and makes you sweat more. Ní ìtẹ̀ tí wọ́n ti ṣe lé ọlọ́run lọ́jọ́ lórí jẹ́ nǹkan ọ̀lẹ̀ sweat wàá máa làágùn. Èrú tó gbogbo àwọn chemical tó fi ń scrape ara tó fi ń bóra tó máa ń fi sí àwọn cream tó máa mú kára yín pupa yẹn, á rí wípé gbogbo àwọn chemical yẹn ẹ̀ ń tanra yín ni. Ọlọ́run gbọ́, èèyàn tó bá jáfin ní ìsìn tó bá fẹ́ dúkun ara àfin rẹ̀ ò lè kú o because inú ẹ̀jẹ̀ ni ó wà. Àwa tá bá dúdú inú ẹ̀jẹ̀ ló wà pé èèyàn dúdú ni wá, kì í ṣe ń tá lè fi cream bò dànù. So ẹ má mọ̀ tanra yín, bleaching máa ń fa odor because kò sí bó o lè bó òbò o lè bó gbogbo ojú ara yẹn kó o fi cream kí gbogbo ẹ̀ náà wá pọ́n bí èèyàn gidi èèyàn pupa gidi. So yẹ bẹ́ẹ̀ yẹn, so melanin tó ń scrape off yẹn ó máa accumulate. The more you are using cream, the more your body secretes this melanin. And so you only get rid there. You alter your hormone, and the outer layer you are scraping off, which is melanin, makes you smell. You understand? So that's what we are saying. The anal sex, tó máa ń fa vaginal odor, anal sex. Àwọn tí wọ́n máa ń dófùrọ̀ tó máa ń ṣe sex ní ojú ògbẹ́ àti sọ wípé ìyẹn is detrimental to your health. It's detrimental to your health, and it gives you prolapse. Ìgbà míì tó bá yá ẹlòmíì gan pampers ló kù tí ọmọ dè toró mi ìgbẹ́ ọmọ sàn jáde nínú ara ẹ̀ ni. So yẹ̀yìn bẹ́ẹ̀ yẹn then nígbà míì ó de ìjà times ṣe mọ̀ wípé tí obìnrin bá ti ń dàgbà ó lè mọ́ lágbára láti lè tàǹbà fọ ara mọ́ bíi tìgbà kan bẹ́ẹ̀ yẹn ò kọ́ sí mọ́ àìmọye àwọn ìyá àgbà tán clean gan fẹ́ẹ̀ clean jù sí mi lọ. So those are the causes of vaginal odor. Mẹ́rin àbí márùn-ún ni. Then effect, kí ni effect tó máa ní lára? Overall body odor. Obìnrin tó bo ẹ̀ bá ti ń rùn, obìnrin míì dọ̀tí débi wípé kò bí ní ìfúnpọ̀ ń lè fọ òbò òun kó dẹ̀ dá ṣáká. Ọlọ́run gbọ́, ẹlòmíì àkàn mú omi, ẹlòmíì gan ò ní lómi, tíṣù lẹlòmíì máa fi inú dì ìrírú ẹ̀rí tíṣù pépà. Tó bá ti lo tó bá tọ̀ tó bá tàǹbà pẹ̀lú omi, wàá kàn fi tíṣù pépà wàá fi damp dry omi yẹn. Torí tó bá tọ̀ tó bá fomi tàǹbà tó wá wọ pátá mọ́ omi yẹn, pátá tó wọ̀ mọ́ omi yẹn tó orú bá ti mú o lè fa odò àwa dàbí ipò tàǹbà rárá. Bẹ́ẹ̀ tó bá ti tàǹbà wàá lo tissue wàá fi damp dry ẹ̀ kó tó wọ pátá sí. Ṣóyé wa, overall body odor. Then inability to practice cunnilingus and fellatio. Cunnilingus is oral sex on the woman. Fellatio is oral sex on the man. You know, we call them olórúkọ táwọn èèyàn máa ń pè wọ́n bẹ́ẹ̀ in sexual study we call it cunnilingus and fellatio. Ẹni tó bo ẹ̀ bá rùn ọkọ ẹ̀ ò lè jẹ òbò ẹ̀. Òbò tó bá rùn ọkùnrin ò lè sẹ́nu dé. And cunnilingus wọ́n máa ń fa bonding, wọ́n máa ń jẹ́ kí ọkọ àti ìyàwó bond ni. In fact, research sọ pé if you are practicing cunnilingus, you're contributing to the world net happiness. Because cunnilingus is one of the ways téèyàn tó fi